fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. AGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùbí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọ̀sẹ̀ tuntun láyọ̀ àti àlàáfíà. Kì í ṣe mímọ̀ ṣe wòrí ọ̀fẹ́ Ọlọ́run lárígbà. Alhamdulillahi rabbil alamin. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Tàní òníjọ tèmi òníjọ tàná torí àwọn ìròyìn látútù kó dé bíbà fún yín ní àárọ̀ òní. Ọdún ni mi kì í ṣe àìmọ̀fólókó torí ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Abala mẹ́ta ládé rẹ̀ ètò yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yìn láǹfààní láti gbọ́ wa. Abala àkọ́kọ́ láti kọ́kọ́ yànnàná kókó orí ìròyìn yẹn fún yín. Abala ẹlẹ́ẹ̀kejì láti tẹ̀sí ọwọ́ iwájú láti lọ fún yín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bá wa wá sóde ní àárọ̀ òní. Tàbá kúrò níbẹ̀ àátú tẹ̀síwájú láti lọ túṣu désàlẹ̀ kòkó àwọn ìròyìn yẹn ní àárọ̀ òní. Láì dènà pẹ̀lú ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn. Òkèlè akọ́bùnmi láàárọ̀ òní òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi rán iléeṣẹ́ ààrẹ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ṣe èyí pé wọ́n fẹ́ sọ àwọn ìpínlẹ̀ kankan di ẹgbẹ́ òṣèlú kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n yànnàná wọ́n tọ̀ ìmọ́lẹ̀ sí àwọn ìròyìn ẹ̀ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ orin tí a máa ń kọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn national anthem wọ́n mà ti sọ di mímọ̀ wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká túmọ̀ ẹ̀ sí èdè abínibí wa. Àwa tá a bá jẹ́ Yorùbá wọ́n á bá wa túmọ̀ sí Yorùbá, àwọn tó bá jẹ́ ti ẹ̀yà Ìgbò àbí Haúsá wọ́n máa bá wọn túmọ̀ ìsápá ọ̀dọ̀ tiwọn. Ta ló dábọ̀ ọ̀rọ̀ yìí, ta ló dábàá rẹ̀? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò fi di ọ̀la. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àgbáríjọ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ kan ni wọ́n ti sọ pé rárá o, àwọn ò ní ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún àyájọ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe máa wáyé ní May 1st. Wọ́n ní àwọn ò ní kópa níbẹ̀. Àwọn ìpínlẹ̀ wo ni ọ̀rọ̀ iṣẹ́ mú lórí? Ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Bákan náà, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé lẹ́ni ni o ní àwọn èèyàn jankan-jankan, àwọn èèyàn gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC wọn yóò máa tẹ ọkọ̀ létí lọ sí ìpínlẹ̀ Delta láti lọ kí gómìnà, láti lọ kí ènìyàn kan tó ṣe bẹ́ẹ̀ gbòógì ìyẹn Okowa àti àwọn èrò mìíràn káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi èròǹgbà wọn hàn láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Bákan náà, àjọ EFCC ẹ mọ̀ wọ́n ti sọ di mọ̀ pé ojú kòkòrò yín lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ kó ní ìwọ̀nba ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ má jẹ́ kó ṣe kíni, ẹ má jẹ́ kó pọ̀ jù, ẹ má máa fi wọ́dọ̀ wájú kẹ́ máa fi wọ́wọ́ kiri. Wọ́n sọ eléyìí látàrí ọ̀rọ̀ èyí tí ó jẹ́ síbẹ̀sì tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ mìíràn tí wọ́n sọ ní àárọ̀ òní. Ó dá ẹjẹ́ ń kúrò níbẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n ti ní kí wọ́n kéde ìlú òfararọ state of emergency ní ìpínlẹ̀ kan ní orílẹ̀‐èdè
lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ níbẹ̀. Ìpínlẹ̀ wo ni wọ́n ti ní kí wọ́n kéde ìgbésẹ̀ ìlú òfararọ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Ó ń rúgbó bọ̀ o ìjà láàrin gómìnà ìpínlẹ̀ Ondo àti ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé ìyẹn Olúbùnmi Túnjí Òjó. Ó ń rúgbó bọ̀ o lásìkò kan ló fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Màá yànnàná bó ṣe fẹ́ wáyé fún yín ní àárọ̀ òní. Bákan náà ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé àwọn olórí ẹ̀sìn ìsìláàmù ìgbìmọ̀ ìsìláàmù ni wọ́n ti ń fi ojú sọ́nà o láti fi òpin sí làásìgbò ìjà áwọ̀ èyí tí ń wáyé ní àwọn ìlú kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Láǹfààní láti mọ orífẹ́ ìgbésẹ̀ èyí tí wọ́n gbé láti sọ di mímọ̀ pé àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ jẹ́ kí gbogbo eléyìí kó wá sí òpin pátápátá. Bákan náà báyìí ni wọ́n ṣe rí ọwọ́ tó àwọn ọkùnrin mẹ́ta o tí wọ́n lọ́wọ́ sí rírà àti títà ẹ̀yà ara ọmọ ènìyàn ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti ṣàlàyé o bí ọwọ́ ṣe bà wọ́n mẹ́ta yìí. Láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Bákan náà ọ̀rọ̀ tí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó sọ nígbà náà lórí ọ̀rọ̀ ètò ààbò àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá kan wọ́n máa ti ṣe àtìlẹ́yìn fún un. Wọ́n ní eléyìí gangan òun ló dájú àtẹ̀lé afáramọ́ ìgbésẹ̀ yìí. Àwọn ẹgbẹ́ Yorùbá wo ni wọ́n sọ eléyìí? Láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé ọba aládé kan ni ó ti pa á láṣẹ o fún àwọn Fúlàní àti àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n fi àárín ìlú sílẹ̀ nítorí èyí tí wọ́n ṣe ó tó gẹ́. Ẹ máa lọ síbi tẹ́ ẹ ti wá. Ọba aládé yìí wọ́n ti lé àwọn Fúlàní àti mọ̀lẹ́bí wọn kúrò láàrin ìlú o. Níbo leléyìí ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Àní ṣe ayé jẹ́ o. Àwọn èèyàn kan ni wọ́n lọ jẹ ayé ní ilé ìgbafẹ́ kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ni àwọn aráabí yìí bá ṣe ìkọlù sí wọn níbẹ̀ o. Wọ́n pa àwọn èèyàn mẹ́wàá ọ̀pọ̀ èèyàn sì fi ara pa yánnayànna. Láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń tara ṣe kí n lọ sókè lọ́hùn-ún kí n lọ sórí pápá tí n bá wá dé kí wá tẹnubọ̀ ìròyìn. Ẹ kú ìkàlẹ̀. Káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀. Abala tá a dé dúró yìí ni a pè ní láti orí pápá BGI TV. Níbi láti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ta ní òníjọ tèmi òníjọ tàná torí àwọn ìròyìn láti kó dé bíbà fún yín. Ẹ má gbàgbé o wípé ẹsẹ̀ gbogbo láti máa ń kẹ́ṣọ̀ ròde tá a bá ń sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá. Ẹ jẹ́ n sọ dímọ̀ fún yín wípé ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ni wọ́n tẹ̀ ti ṣe bẹ́ẹ̀ o ni wọ́n ti jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tí yóò máa gbé ife ìdíje líìgì tí orílẹ̀-èdè Nàìjíríà lọ́lé fún ti sáà 2024-2025 o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní àná òde yìí nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars tí wọ́n jáwé olúborí tí wọ́n lọ ikọ̀ agbábọ́ọ̀lù Niger Tornadoes pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo ní pápá ìṣeré Remo Stars ní ìlú Ìkẹ́nnẹ́. Ọlámilékan Adédayọ̀ òun ló gbá góòlù yìí wọlé láti rí pé ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars wọ́n fi ìtàn balẹ̀ o gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù aládàáni tí yóò máa gbarúfẹ́ ìdíje yìí lẹ́yìn tí Ìdòjì United gbárù ẹ̀ gbẹ̀yìn ní ọdún 1996. Bákan náà wọ́n ní ìgbà àkọ́kọ́ rèé o tí ife ẹ̀yẹ yìí yóò máa wá sí ilẹ̀ Yorùbá apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà látìgbà tí Julius Berger ti gbà á ní ọdún gbọọrọ sí ẹ̀yìn. Ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ni wọ́n ti gbé wọn gbé fún tán lánàá o nígbà tí wọ́n jáwé olúborí. Ní báyìí àmì 72 sí
68 points ni wọ́n ní lásìkò yìí lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ márùnlélọ́gbọ̀n tí wọ́n ti gbá. Ní ipò kejì láti rí ikọ̀ agbábọ́ọ̀lù Rivers United tí àwọn sì ní 58 points. Bákan náà ni wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ márùnlélọ́gbọ̀n ṣùgbọ́n kò jẹ́ tuntun mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars àwọn ni wọ́n gbé fún lọ́wọ́ yìí tá a máa sọ̀rọ̀ nípa ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ n lọ sọ́dọ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel Chukwueze ní orílẹ̀-èdè Italy. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ni wọ́n ti sọ dímọ̀ pé àwọn ti ṣetán o láti fetí balẹ̀ gbọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ṣetán láti ra agbábọ́ọ̀lù yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan. Samuel Chukwueze gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lórúkọ rẹ̀ wípé kò sí nínú èròǹgbà ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan fún ti sáà tí ó ń bọ̀. Ẹ má gbàgbé wípé agbábọ́ọ̀lù yìí ló ti kọ̀ láti ṣe dáadáa ṣe ohun ìwúrí fún ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan láti ìgbà tó ti darapọ̀ mọ́ wọn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal ní ọdún mẹ́ta sí ẹ̀yìn báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ pé níbi tọ́rọ̀ dé dúró yìí o àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi Fulham àti àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn ni wọ́n ti nawọ́ sókè wípé àwọn fẹ́ ra Samuel Chukwueze agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá àpẹ̀yẹn. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Victor Osimhen ni ó tún ṣe gudugudu méje yàyà mẹ́fà kò fẹ́ tẹ̀sẹ̀ dúró mọ́. Tàbá sọ̀rọ̀ nípa gbígbá góòlù wọlé agbábọ́ọ̀lù ọwọ́ iwájú atamátàsé fún ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray Victor Osimhen ló tún ṣe dáadáa lánàá òde yìí nígbà tó gbá góòlù èyí tí ó jẹ́ àkọsílẹ̀ mọ́kànlélọ́gbọ̀n 31st goal of the season tó gbá wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray láti rí pé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 5-1 tí wọ́n fi lékè níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná. Ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray ni wọ́n ṣe méjì lórí Victor Osimhen tẹ́lẹ̀tẹ́lẹ̀ láì mọ̀ wípé yóò padà di nǹkan fún wọn tí yóò máa ṣe dáadáa fún wọn lásìkò yìí. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Victor Osimhen ni ó ti ń ṣe dáadáa lásìkò yìí bó tilẹ̀ jẹ́ pé àdéhùn àyálò òun ni ó ń bá lọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray lórílẹ̀-èdè Turkey. Pẹ̀lú bí nǹkan ṣe dúró yìí wọ́n ti sọ dìímọ̀ wípé góòlù 22 ni Victor Osimhen ti gbá wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray ní apá abẹ̀yẹn. Ó dá ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n sọ di mímọ̀ fún yín wípé nǹkan kan ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé yìí tá bá ń sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àti Real Madrid ní ọjọ́ àbámẹ́ta. Ṣùgbọ́n ẹ jẹ́ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tí Kylian Mbappe ó mà ti pa àkọsílẹ̀ Cristiano Ronaldo ó ti parẹ́ o nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid gẹ́gẹ́ bí góòlù 24 èyí tí yóò máa gbá wọlé ní sáà kọ́kọ́ èyí tí wọ́n fi rà á wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ẹ má gbàgbé wípé ọjọ́ àbámẹ́ta sátọ̀dé yìí Kylian Mbappe ló láǹfààní láti gbá góòlù tí ó gbé Real Madrid padà sínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Eléyìí ni wọ́n fi sọ di mímọ̀ wípé 34 goals ló ti gbá wọlé lásìkò yìí nígbà tí Cristiano Ronaldo wà ní 33 goals ní ìgbà náà tí wọ́n fi owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ rà á ní ọdún 2009 sí 2010 níbi tí ọ̀rọ̀ wa dédò yẹn ní àkọsílẹ̀ yẹn tí Ronaldo fi lélẹ̀ ẹni tí ń ṣe Kylian Mbappe ó ti parẹ́ o pẹ̀lú góòlù èyí tí ó gbá wọlé ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé. Rudiger ó ṣe bẹ́ẹ̀ ó jẹ́wọ́ ẹni tí ń ṣe ọmọ ọkọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà lọ́jọ́ Copa del Rey ó wá ti ń tọrọ àforíjì lọ́wọ́ adarí ayò agbábọ́ọ̀lù ọwọ́yìn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Anthony Rudiger ló ti ń tọrọ àforíjì fún ìwà èyí tí ó kù díẹ̀ káàtó èyí tó wù sí ẹni tí ń ṣe adarí ayò lọ́jọ́ tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ yẹn Real Madrid kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé. Ẹ má gbàgbé wípé Jules Koundé òun ló gbá góòlù ẹlẹ́ẹ̀kẹta wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tó fi di wípé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọ́n jáwé olúborí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ wo Rudiger tó gba káàdì pupa òun ló ti ń tọrọ àforíjì lásìkò yìí pé kí wọ́n má bínú tí òun bá ti ṣìwàwò lọ́jọ́ tí à ń wíyé ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ́yẹn. Ó dá o ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Wọ́n ti gbé fún wọn o ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n ti sọ wípé àwọn gangan ni wọ́n yege láti gba
ìdíje ife ẹ̀yẹ English Premier League gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde rẹ̀ fún wọn ní àná òde yìí. Ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ni wọ́n kó bẹ̀rẹ̀ ìyà fún ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur pẹ̀lú àmì ayò 5-1 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mọ̀ pé àṣeyọrí tí wọ́n ń retí òun náà ni wọ́n ṣe ní àná òde yìí nígbà tí wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur láti rí pé wọ́n gba ife ẹ̀yẹ English Premier League fún ìgbà 20 times ni wọ́n ti wá fi ìtàn balẹ̀ báyìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbà á ní àná òde yìí. Oríire for the winner, ẹ kú ìrọ́jú for the loser, òun ni ọ̀rọ̀ yẹn bá dé. Ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àwọn ni ọmọ tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ni wọ́n gba ife ẹ̀yẹ o tàbá sọ̀rọ̀ nípa ti ìdíje English Premier League bó ṣe jẹ́ ní àárọ̀ ti òní nìyẹn. Tàbá sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá wa sóde ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn kí n lọ kùnà mọ́ ohun tí mò ń tà bí n bá dé ìròyìn wà ńlẹ̀ o torí pé àwọn ọmọ Yorùbá wọ́n ti ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ kan èyí tí ọ̀gá àgbà ti ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó sọ nígbà kan. Ọ̀rọ̀ wo ló sọ táwọn ọmọ Yorùbá gbè sí lẹ́yìn ẹ̀ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wo àwọn Fúlàní wọ́n ti rógbó báyìí o. Ọba aládé ti lé Fúlàní àti àwọn mọ̀lẹ́bí wọn kúrò láàrin ìlú wípé ó yá ó tó gẹ́ ọmọ Léfì ẹ máa ṣe kí ni ẹ máa bá ti yín lọ a ò fẹ́ rìn yín mọ́ ní agbègbè wa. Ẹ gbọ́ ìròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà àwọn ọmọ Yorùbá tí wọ́n ké gbàjarè àwọn nǹkan tójú fẹ́ dàbí ìjà láàrin Lucky Ayédàtiwa àti Olúbùnmi Túnjí Òjó kí ló fẹ́ fàjà láàrin wọn. Ẹ jẹ́ lọ sókè náà bí n bá dé màá yẹ̀ wọ́n rẹ̀ àwọn ìròyìn àti àwọn mìíràn ẹ kú ìkàlẹ̀. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV Edward Ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí Ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbí láti máa túṣu dísàlẹ̀ kókó àwọn ìròyìn ẹ̀ka àti kọ́kọ́ mú kókó rí wọn ṣáájú wá sí etí ìgbọ̀nyín láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ̀pà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tó jọjẹ gbádùn ìròyìn Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tàná oníjọ tèní oníjọ tàná torí ìròyìn ẹ̀ la ṣe tán láti máa mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ kan èyí tí ó kan gbogbo ènìyàn lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ohùn léde wípé ẹ má lọ rò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ṣe ohun tí ẹ sọ pé ó ń ṣe yìí o wípé ó fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìpínlẹ̀ kankan lórílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́ sọ wọ́n di ẹgbẹ́ òṣèlú kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe olùdámọ̀ràn àgbà sí ààrẹ lórí ti ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà òun ló fi ọ̀rọ̀ ilé ìlédè sí ojú òpó ní ọjọ́ àìkú Sunday àná níbẹ̀ ló ti ń tẹnumọ́ wípé ọ̀gá òun ẹni tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní kò gbèrò àwọn ohun tí ẹ̀ ń sọ rárá o wípé ó fẹ́ sọ ẹgbẹ́ òṣèlú APC di ẹgbẹ́ òṣèlú tí yóò máa jẹ́ ọ̀kan gbòógì ní àwọn ìpínlẹ̀ kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ni ó jáde láti tàn ìmọ́lẹ̀ sí bí àwọn èèyàn bíi gómìnà àná ní ìpínlẹ̀ Delta Ifeanyi Okowa àtẹni tí ó gbé Èkó dàdé lọ́wọ́ Sheriff Aboviori tí wọ́n di ẹni tí wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní gbogbo eléyìí ló jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn máa ké tọ̀ntàn wípé èyí tẹ́ tún ṣe yìí ẹ fẹ́ jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó máa dominate gbogbo àwọn ìpínlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan èròǹgbà yín nìyẹn o tẹ́ bá wá ṣe ojú yín á já àwa mọbi tó kù sí torí gbogbo àwọn èèyàn tí wọ́n lọ
ló ń darapọ̀ mọ́ yín yìí ibo ló tún kù tí a tún fẹ́ fojú sọ́nà sí ká tó ṣe wípé àwọn ẹlòmíín náà a tún darapọ̀ mọ́ yín eléyìí ló wá dé wípé iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wá tan ìmọ́lẹ̀ sí délẹ̀ dáadáa wípé kò sóhun tó jọ o àwọn ń ṣe tiwa àwọn tó dẹ̀ ní ìfẹ́ sí wọn tí à ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ló wù wọ́n láti máa darapọ̀ mọ́ wa ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní kẹlọ́ka lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ó dá ọ ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà Alhaji Abudu Lahuya òun ló ti rọ gbogbo àwọn ẹ̀yà lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ túmọ̀ orin orílẹ̀-èdè ìyẹn national anthem wa ẹ túmọ̀ ẹ̀ sí èyí tí ó jẹ́ kíni èyí tó jẹ́ ti èdè abínibí yín kó lè jẹ́ ìrọ̀rùn fún àwọn ènìyàn tí wọn yóò máa kọrin yìí a tún jẹ́ kí ìdàgbàsókè dé bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà arákùnrin yìí aṣòfin yìí òun ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ṣe àbẹ̀wò sí agbègbè kan ní ìpínlẹ̀ Taraba níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé èmi á dá lábàá o àbálá máa ń kó dànù àkì ń kálábàá dànù wípé iṣẹ́ rí national anthem ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ ní èdè abínibí kẹgbẹ́ iṣẹ́ náà lé àwọn ẹ̀yà tí ọ̀rọ̀ náà kàn ẹgbẹ̀lé wọn lọ́wọ́ láti máa bu omi rin ìgbọ́ ara ẹni yé àti ìṣọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà ó wá rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ olórí nípa ti ẹ̀yà lórílẹ̀-èdè Nàìjíríà yálà Yorùbá Haúsá Ìgbò wípé eléyìí ẹ jẹ́ kí ó wà lọ́kàn yín o wípé láìpẹ́ láì jìnnà tí wọ́n bá gba ọ̀rọ̀ mi tí wọ́n bá gbà á wọlé ẹ bẹ̀rẹ̀ sí ní kọ national anthem orin orílẹ̀-èdè Nàìjíríà ẹ bẹ̀rẹ̀ sí ní kọ ní èdè abínibí àwa Yorùbá a máa kọ tiwa ní Yorùbá àwọn Haúsá wọn yóò ṣe bẹ́ẹ̀ máa kọ tiwọn àwọn Ìgbò náà wọn yóò máa kọ national anthem ti orílẹ̀-èdè Nàìjíríà ní èdè wọn ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn gbogbo ohun tí wọ́n tẹnumọ́ ní wípé ẹ jẹ́ ká sọ orin orílẹ̀-èdè Nàìjíríà di orin abínibí kó lè tètè yé àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ sínú ìwé ìròyìn Punch ẹ láǹfààní láti kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ó dá ẹ jẹ́ ń kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àgbáríjọ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ jẹ́ mọ̀ wípé tó bá di May 1st ó jẹ́ àyájọ́ pọ̀pọ̀ ṣìnṣìn àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ wá mọ̀ wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ níbo ní ìpínlẹ̀ Rivers ní ìpínlẹ̀ Edo ni wọ́n ti sọ di mọ̀ pé rárá o àwọn ò ní bá àwọn akẹgbẹ́ wa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ìṣàkóso NLC ti ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà kàn ṣe ti fi ọ̀rọ̀ náà léde fún gbogbo àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà wípé ẹ wo kẹ ẹ fìdímọ́lé ni o ẹ má sọ wípé ẹ ń jáde ẹ fẹ́ ṣe gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú May 1st ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ní eléyìí ni ó wáyé látàrí àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tó kù díẹ̀ káàtó fún èyí tí ó ń wáyé níbo ní ìpínlẹ̀ Rivers àti ní ìpínlẹ̀ Edo wọn ní àwọn ti Edo ni wọ́n sọ di mọ̀ pé látàrí àwọn ìkọlù àti àwọn nǹkan mìíràn tó dàbí làásìgbò èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Rivers òun ni ó jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí máa wù wá lórí láti sọ ọ́ di mímọ̀ pé a fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ a fẹ́ lọ ṣe pọ̀pọ̀ ṣìnṣìn May 1st Workers' Day ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọn yóò tẹnubọ̀ ọ̀rọ̀ síwájú wọn ní ẹ wò làásìgbò tó tún wá ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ẹ jẹ́ ká fi ti ìpínlẹ̀ Edo sílẹ̀ wípé ìkọlù yẹn kò ṣeé fi ara dà torí ó ti pọ̀ jù ṣùgbọ́n ní ìpínlẹ̀ Rivers làásìgbò tó ń ṣẹlẹ̀ tí wọ́n kéde ìlú òfararọ ẹ̀dẹ̀mọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ ló jẹ́ kí ó máa kọ àwọn lóminú pé kì í ṣe ọ̀rọ̀ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún àwọn òṣìṣẹ́ ló jẹ́ àwọn ológun bí kò ṣe ọ̀nà àbáyọ sóhun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ẹ wò ó àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Rivers àti ní ìpínlẹ̀ Edo wọ́n ti yarí o wọ́n ní àwọn ò ní bá àwọn akẹgbẹ́ àwọn ṣe pọ̀pọ̀ ṣìnṣìn May 1st ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́
gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Punch ẹ láǹfààní láti rí lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní lẹ́ni ni ó kò ní di ọ̀la àtàná ni wọ́n ti ń dé bìbà sí ìpínlẹ̀ Delta kí ni wọ́n fẹ́ lọ ṣe níbẹ̀ wọ́n fẹ́ lọ ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ìkíni káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú tuntun ẹni tí ń ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima àti àwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan láti inú ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú náà ìyẹn Abdullahi Ganduje ni wọ́n ti ń balẹ̀ gùdẹ̀ láti àná tó fi mọ́ àwọn gómìnà lóríṣiríṣi bíi gómìnà ìpínlẹ̀ Imo, Cross Rivers, Edo, Kogi, Èkìtì, Kwara, Ògùn, Yobe, Katsina, Gombe lọ́lọ́kọ̀ òjọ̀kan náà ti balẹ̀ sí ìlú Àsàbà ní àná o tí ń ṣolúlu ìpínlẹ̀ Delta ṣáájú ayẹyẹ tí yóò máa wáyé ní òní láti ṣe ìkíni káàbọ̀ fún gómìnà tuntun ní ìpínlẹ̀ náà àti ẹni tí ó gbé iṣẹ́ lé lọ́wọ́ ìyẹn Okowa láti sọ di mímọ̀ fún gbogbo àgbáńláyé wípé àwọn méjèèjì yóò wọ́n ti darapọ̀ mọ́ wa nínú ẹgbẹ́ òṣèlú APC wọn sì pẹ̀lú wọn mọ́ o nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé àwọn rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC bá bá ṣe ń wá ní àti ọ̀la lọ lẹ́nìí tí wọ́n fẹ́ ṣe gbogbo ẹ kí wọn káàbọ̀ ẹ fi ẹ̀rín pàdé wọn ẹ kó wọn mọ́ra ẹ kí wọn káàbọ̀ ẹ bọ̀ wọ́n lọ́wọ́ kó sì bọ̀ yín lọ́wọ́ wípé wọ́n káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n ní bó ṣe máa wáyé lónìí nìyẹn o ní ìpínlẹ̀ Delta gẹ́gẹ́ bí wọ́n yóò ṣe máa ṣe ayẹyẹ náà wọ́n ní àwọn gómìnà lóríṣiríṣi ni wọ́n yóò tún máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n yóò máa kí àwọn èèyàn míì bọ̀ kí àwọn èèyàn míì káàbọ̀ sí ìpínlẹ̀ Delta lẹ́nìí lórí gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe yìí náà ni ẹ wò ó wọ́n ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ amúṣẹ́ṣe nínú ikọ̀ ẹgbẹ́ òṣèlú APC wípé wọ́n ṣe dáadáa o láti rí pé àwọn èèyàn wọ̀nyí àwọn náà wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ẹ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ́ka ìkúrẹ́rẹ́ ìròyìn yẹn gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ó dá ẹjẹ́ ń tẹ̀sọ́ wájú níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹjẹ́ ń sọ di mímọ̀ fún yín pé wọ́n ti sọ di mímọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ojú kòkòrò yín ó ti ń pọ̀ jù ẹ yé fi ìwà wọ̀bìyà ẹ̀ ń wọ́gbó kẹ́ ẹ máa fi ṣe bẹ́ẹ̀ lùgúdẹ àwọn ẹ̀rọ ayélujára tí wọ́n fi ń lù yín ní jìbìtì àjọ tí ń rí sí ẹni bá ṣe owó ìlú ní ìṣekúṣe lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC ni wọ́n ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé dẹ́ẹ̀dẹ́ dọwọ́ yín o jẹ́jẹ́ ẹ má jẹ́ kí ìwà ojú kòkòrò ẹ má jẹ́ kó tún sún yín dé ìdí ogún di ogójì di ọgọ́rùn-ún tí wọ́n fi ń tàn yín ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sọ eléyìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X wọn báyìí ní òpin ọ̀sẹ̀ wípé ẹ wò ó èyí tẹ́ dálẹ̀ òun la ṣe ń fà lọ́wọ́lọ́wọ́ báyìí o ìyẹn ti síbẹ̀ sí gbogbo yín lọ kó owó yín lé lórí ṣùgbọ́n lásìkò yìí àti ń gbìyànjú láti wá ojútùú sí ni wọ́n fi wá tó sọ di mímọ̀ wípé ẹ má nífẹ̀ẹ́ owó púpọ̀ jù tẹ́ bá lọ nífẹ̀ẹ́ owó púpọ̀ jù àwọn ará abíyìí àwọn náà yóò máa gbé wá sí iwájú yín torí wọ́n mọ̀ pé ẹ láìkí owó púpọ̀ ṣùgbọ́n ohun tí àwa lè sọ fún yín tá a lè fi gbà yín lámọ̀ràn ni wípé ẹ rọra lé owó ẹ rọra sọ wípé ẹ fẹ́ máa ṣojú kòkòrò sí owó nítorí àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ń gba ibi tí ẹ kù sí láti máa fi wọlé sí yín lára àjọ EFCC àwọn ni wọ́n fi ohun yìí léde láti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pé kí wọ́n ṣe jẹ́jẹ́ o nípa ti irúfẹ́ àwọn ojú òpó bíi síbẹ̀sì tí wọ́n fi ń gba àwọn èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún wá sọ di mọ̀ pé àwọn tí ń bá iṣẹ́ lọ lórí ibi tí àwọn aráàbí yìí tí wọ́n fi orí pamọ́ sí tí wọ́n fi ń ṣiṣẹ́ láàbì yìí wọ́n ní gbogbo ilé wọn tó wà ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti sá kúrò níbẹ̀ tí ilé ẹjọ́ sì ti sọ di mọ̀ pé kí àwọn kéde wípé àwọn wá wọn kiri gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ nǹkan tí tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ibi tí wọ́n bá ṣe dé dúró lórí ọ̀rọ̀ àwọn tí ń ṣe agbátẹrù síbẹ̀s ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé ìròyìn wo mo
mo ti rí inú ìwé ìròyìn The Nation ni mo ti láǹfààní láti kà ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n lọ sókè lọ́hùn-ún kí n lọ kóná mọ́ ohun tí mò ń tà tí n bá wá dé ìròyìn ṣì pọ̀ ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tí Adédọ̀yè láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé ìpolówó ọjà làgùnmọ̀wò. Ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí. Àwọn tí wọ́n ti bá wa dòwò pọ̀ ló lè rò pé ọ̀gá nìkan láwùjọ òkúta owó ìdákọ̀mù lásán. Owó la fi bá àwọn ènìyàn polówó ọjà, la fi bá wọn gbèdé ojú ọjà kí wọ́n ajé lè máa tó gbájẹ fún wọn. Kí lẹ̀yin ṣe, kí lẹ̀yin tà? Ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí. Àwọn tó ti bá wa dòwò pọ̀ ló lè rò pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín àtẹ̀yí tẹ̀ ń wò lásìkò yìí, òun ni kẹ́ láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ gbàdé ẹ̀ka ìpolówó ọjà tiwa. Lọ́gbọ́n ni wọn yóò dá nínú owó ìdákọ̀mù lásán ni, owó tí ò ṣẹni lẹ́gùn ẹ̀yìn la fi máa ń bá àwọn ènìyàn polówó ọjà fún gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí ìgbélárugẹ ọjà yín. Ó dá ẹ jẹ́ ń tẹ̀síwájú. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn ẹgbẹ́ Arewa Youth Consultative Forum ni wọ́n ti ké sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ kéde rẹ̀ ìlú ò fararọ state of emergency ní ìpínlẹ̀ Zamfara látàrí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe ti fi ẹ̀gbẹ́ wọn gànà ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ Arewa Youth Consultative Forum yìí, Yerima Shettima ṣe ti sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ Àìkú Sunday àná. Níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn kan rí wípé àwọn ọmọ ológun wọ́n ṣe àṣeyọrí, wọ́n ń gbógun ti àwọn agbésùmọ̀mí àti àwọn nǹkan mìíràn ní ìpínlẹ̀ Zamfara, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ ó ṣì ń le kókó ní. Gẹ́gẹ́ bí àwọn arábí ti ṣe wá pọ̀ ohùn pọ̀ tí wọ́n fi ohùn ṣọ̀kan wípé ẹ dákun Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó di wípé kíní yìí ó burú jù, ó kọjá bí a ti lérò rẹ̀. Ẹ gbìyànjú, ẹ bá wa ṣe bẹ́ẹ̀ kéde ìlú òfararọ ìpè pàjáwìrì ní ìpínlẹ̀ náà kó tó di wípé ó ṣe kíni, ó kọjá bí a ti lérò. Wọ́n yànnàná àwọn nǹkan wọ̀nyí wípé gómìnà yìí kò lè dá àwọn nǹkan wọ̀nyí ṣe mọ́ ní ìpínlẹ̀ Zamfara. Torí náà ni àwọn ṣe ń gbà á ní ìgbàgbọ́, làwọn gbà ní ìgbàgbọ́ wípé tẹ́ bá lè kéde ìlú òfararọ ní ìpè pàjáwìrì ní ìpínlẹ̀ Zamfara, àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n máa padà bọ̀ sí ipò. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó ṣe pàtàkì pẹ̀lú ibi tí ọ̀rọ̀ dé dúró yìí láti ṣe kíni, láti ṣe ààbò tó múnádóko fún ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n ti ń fi ojú winá àwọn nǹkan bí ìṣòro ètò ààbò wípé tí nǹkan bá
ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ju bí a ti lérò lọ ẹ gbà wípé ìṣèjọba yín ó ti kùnà o nípa ti àwọn nǹkan kan ní ìpínlẹ̀ Rivers ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn àwọn ẹgbẹ́ Arewa Youth Consultative Forum wọ́n ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ kéde ìpè pàjáwìrì ìlú òfararọ state of emergency ní ìpínlẹ̀ Zamfara ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ̀yẹn ẹ jẹ́ kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ibi tí ìjà títún ṣe bẹ́ẹ̀ ó fẹ́ máa rúgbó bọ̀ o láàrin gómìnà ìpínlẹ̀ Ondo àti ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ẹ wò ó dàbí pé làásìgbò ló ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n kó ṣeé ṣe kó yọrí sí ogun láàrin ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ondo ìyẹn Lucky Ayédàtiwa àti alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé Bùnmi Túnjí Òjó ṣáájú ètò ìdìbò ọdún 2027 èyí tí ó fẹ́ wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dìímọ̀ wípé ẹ má ìwúlẹ̀ yírí ẹ̀ wò torí pé wọ́n ní pé ó ṣeé ṣe kí gómìnà Lucky Ayédàtiwa má fẹ́ tẹ̀sán wájú ó jẹ́ pé Olúbùnmi Túnjí Òjó ni ó fẹ́ dé ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí tí ọ̀rọ̀ náà ti ṣe wá ń yọrí sí lásìkò yìí wọ́n níbi tó ti bẹ̀rẹ̀ lélẹ́yò ìpèsè rí gómìnà Lucky Ayédàtiwa ni ó kọ́kọ́ kọ̀ láti bu ọlá fún àwọn èèyàn tí wọ́n jẹ́ olótìtọ́ sí alákòóso fún olúùlú ilẹ̀ wa Àbújá alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé Enumiago ìyẹn Olúbùnmi Túnjí Òjó wọ́n ní eléyìí ó dàbí àfojúdi wọ́n ní torí pé gómìnà Lucky Ayédàtiwa ní àwọn èèyàn tirẹ̀ ni wọ́n ti ń kọ 4+4 fún wípé lẹ́yìn Lucky náà ló tún máa ṣe láti máa ti àwọn èèyàn sí iwájú wípé tó bá parí ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà àtúbọ̀ síbẹ̀ láti ṣe lọ sí iwájú ṣùgbọ́n àwọn èèyàn kan tí wọ́n jẹ́ olótìtọ́ sí alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé ẹni tí wa òun ló kàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n ní eléyìí ló tún wá gba ọ̀nà mìíràn tó yà lára ọ̀tọ̀ nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pàdé níbi ìpàdé kan tí gómìnà Lucky Ayédàtiwa bẹ̀rẹ̀ sí ní fi ojú di àwọn èèyàn tí wọ́n jẹ́ olótìtọ́ sí Olúbùnmi Túnjí Òjó nígbà tó kọ̀ láti dárúkọ wọn ní kí ló lè fà á kó fojú kéré àwọn nǹkan àwọn ará bíyè ló wá fìdí wípé wọ́n ti wá ń jọrọ rẹ̀ lẹ́nu ní pé làásìgbò ó ṣeéṣe o kó wáyé ní ìpínlẹ̀ kíni ní ìpínlẹ̀ Ondo lórí ipò kò ṣe ipò ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ láǹfààní láti kà á lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí àwọn olórí ẹlẹ́sìn ìgbìmọ̀ àwọn oníwàásù ti ẹ̀sìn Islam the Council of Islamic Preachers ni wọ́n ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àjọ kan tí wọ́n pè ní National Deputy Emir ni wọ́n ti wá ń ké sí gbogbo àwọn èèyàn ní ìlú Ifọ̀n ìlú Òwò àti Ìrìn Ọ̀ṣun láti fi àyè gba àlàáfíà kí wọ́n gbégi dínà ohun tí ó lè dàbí ìwà ọ̀dàlóró gẹ́gẹ́ bí ó ti ṣe ń wáyé ní ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta eléyìí ni wọ́n fi léde tí wọ́n fi ohun kan tí wọ́n fi léde ní àná òde yìí nígbà tí ẹni tí ń ṣe aṣojú fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà wà níbẹ̀ ni wọ́n ti sọ ní ìlú Òṣogbo ní àná òde yìí wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dédò yìí àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ yìí àfẹ́ sọ di mímọ̀ ní ọ̀rọ̀ títù fún àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kàn ní àárín ìlú wípé kí wọ́n gbìyànjú kí wọ́n fi ààyè sílẹ̀ fún àlàáfíà láti máa jọba ní ìlú Ifọ̀n ìlú Òwò àti Ìrìn Ọ̀ṣun wípé bí ẹ kò bá gbàgbé ìjà tó ṣẹlẹ̀ kẹ́yìn yìí ọ̀pọ̀ dúkìá ọ̀pọ̀ ènìyàn ni wọ́n gba ibi ìṣẹ̀lẹ̀ náà lọ sí ọ̀run àrèmábọ̀ ẹni tí wọ́n ń ṣe alága fún àwọn oníwàásù ẹ̀sìn Islam yìí ni ó ti wá ké sí gbogbo àwọn ènìyàn ní ìlú náà wípé ẹ wo ẹ
ẹ jẹ́ kí ogun mí ẹ fi àlàáfíà sílẹ̀ láti máa jọba kẹsì ṣe ra yín lọ́kàn ní ibẹ̀. Ẹ wò ó bákan náà ẹni tó ṣojú fún gómìnà Adeleke ni ó ti sọ di mọ̀ pé ìlérí tí gómìnà ṣe wípé àwọn yóò ṣe bẹ́ẹ̀ fi ojú kan àwọn ẹni tó hùwà láabi yìí láti fi ọwọ́ òfin gbé wọn tí ì yẹ kúrò. Wọ́n sì sọ di mọ̀ pé gbogbo ìgbìyànjú láti dá àlàáfíà padà sí àárín ìlú náà ni àwọn ń gbìyànjú láti ṣe lásìkò yìí. Ẹ wo àgbáríjọ àwọn ẹlẹ́sìn ìsìláàmù tí wọ́n jẹ́ oníwàásù àti àwọn ẹgbẹ́ mìíràn tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ń ṣe kíni ni wọ́n ti ń pè fún àlàáfíà ní ìlú mẹ́ta tí wọ́n fa làásìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ògùn níbi tí nǹkan máa ti ṣẹlẹ̀. Báwo ni nǹkan yìí ṣe ṣẹlẹ̀? Wọ́n ní àwọn arákùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fi ọwọ́ òfin gbé o. Sunday Akintobi, Ọládìméjì Ọláníran àti Isaiah Tijani wípé ọwọ́ òfin ti bà wọ́n ní ìlú Abẹ́òkúta látàrí pé wọ́n lọ́wọ́ sí rírà àti títà ẹ̀yà ara ọmọ ènìyàn. Ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlápò Òdútọ́lá ló fi eléyìí léde nínú àtẹ̀jáde tí wọ́n fi sọ di mọ̀ pé ṣe rí lọ́jọ́ 22 oṣù tí a wà yìí gangan ní nǹkan bíi aago 8 ní àwọn ọlọ́pàá rí ọwọ́ tó àwọn ará bíyè gẹ́gẹ́ bí Òdútọ́lá ti ṣe wá sọ di mọ̀ pé ṣe rí ẹni àkọ́kọ́ Akintobi ní ọwọ́ kọ́kọ́ bá kó tó di wípé ó lọ tọ́ka àwọn méjì tó kù. Wọ́n ní bí ọwọ́ ṣe bá òun ní agbègbè rẹ̀ ní ìlú Ìtòkò ní ìlú Abẹ́òkúta ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé eléyìí ó ń ṣe káràkátà ẹ̀yà ara ọmọ ènìyàn. Wọ́n níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ni ó ti tọ́ka sí Ọláníran àti Tìjání gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe wá sọ di mọ̀ pé nígbà táwọn yóò fi débi táwọn ará bí ń gbé wọn kọ́kọ́ ṣe bí ṣọ́ọ̀ṣì Kérúbù and Séráfù láti fi máa tu àwọn èèyàn lójú kí wọ́n má bàa fura sí nǹkan tí wọ́n ṣe. Ṣùgbọ́n nígbà tí wọ́n yóò túṣu dé ìsàlẹ̀ kòkò àwọn kinní wọ̀nyí wọ́n rí wípé nǹkan táwọn ará bí tí wọ́n ń bò mọ́ abẹ́ aṣọ kì máa ṣe kékeré. Oríṣiríṣi àwọn nǹkan bíi egungun gbígbẹ àti àwọn nǹkan mìíràn ni wọ́n rí ní ọ̀dọ̀ àwọn ará bí yìí. Wọ́n ti fi ọwọ́ òfin gbé wọn. Wọ́n sì ti rọ àwọn ará ìlú wípé kẹ́nikẹ́ni má ṣe fi ọwọ́ bo àwọn oníwà bí yìí kó má fi ọwọ́ bò wọ́n lórí o torí ó léwu púpọ̀ ní àárín ìlú. Wọ́n ti sọ o bí ọwọ́ ṣe bà wọ́n afurasí mẹ́ta tí wọ́n lọ́wọ́ sí ìwà rírà títà ẹ̀yà ara ọmọ ènìyàn ní ìpínlẹ̀ Ògùn. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ kan èyí tí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS èyí tí ó sọ. Ẹgbẹ́ Yorùbá kan tí wọ́n pè ní Yèyé Dára Ọmọlúàbí Family ni wọ́n ti fi ọjọ́ àìkú Sunday àná yìí sọ di mímọ̀ wípé ẹ wo ṣe rí ọ̀rọ̀ èyí tí ọ̀gá àgbà fún ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéọlá Àjàyí èyí tí ó sọ tó fi pè fún ààbò ẹni lórí àwọn nǹkan tí ó dàbí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ṣe àtìlẹ́yìn fún wọn. Wọ́n sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn ní Ìyágànkó ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ náà Yèyé Victoria Ọmọdára ó kọ́kọ́ gbóríyìn fún ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ìyẹn ọ̀gá wọn wípé ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ tó nítumọ̀ púpọ̀ ní àsìkò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà wípé àwa ní ká fi ọwọ́ ara wa tún ara wa ṣe, àwa ní ká máa ṣe ààbò fún ara wa. Níbẹ̀ ló ti wá rọ gbogbo àwọn ọmọ Yorùbá wípé ẹ wo àti mọ̀ bá a ti ń ṣe tá a fi ń dáàbò bo ara wa. Ohun tágbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà bẹ́ẹ̀ tú ẹ̀ lè má rí. Ẹ jẹ́ ká lo ìlànà ti ìbílẹ̀ láti fi ró àwọn ara wa lágbára. Ó ṣàní bí àwọn baba ńlá wa ṣe ń ṣe láyé àtijọ́ tí ogun òfin ká wọn mọ́lé. Nínú ọ̀rọ̀ tí Yèyé Ọmọdára wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹni tó tún wá jẹ́ olórí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yìí ẹ gbọ́ bó ṣe sọ ṣáájú wípé ó ti tó àsìkò fáwọn ará ìlú láti máa ṣe kíni láti máa ṣe ààbò fún ara wọn pẹ̀lú bí nǹkan ṣe dé dúró báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o. Wọ́n ní ẹ ti gbọ́ káwa náà tó gbọ́. Àwa dẹ̀ ti fi òǹtẹ̀lú irúfẹ́ ìgbésẹ̀ yìí
èyíkéyìí tí ó bá lè wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ ká máa fi ààbò ṣọ́ra wa ẹ má jẹ́ ká gbé gbogbo ọkàn lé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà fún ààbò ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn bákan náà ni wọ́n sọ̀rọ̀ lórí àwọn ètò kan tí wọ́n fẹ́ ṣe fún àwọn àgbẹ̀ lẹ́ka ti ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lọ sínú ìwé ìròyìn The Sun kẹ́ lọ bá ìròyìn yẹn pàdé lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ó dá o ẹ wá gbọ́ o wọ́n ti lé àwọn Fúlàní àti mọ̀lẹ́bí wọn wọ́n ti lé wọn kúrò láàrin ìlú o látàrí àwọn ìwà tó kù díẹ̀ káàtó èyí tí wọ́n wù ní àárín ìlú ọba aládé kan òun ló ti ṣe bẹ́ẹ̀ o ń pé láíláyé ẹ lè tẹ̀síwájú pẹ̀lú wa mọ́ èyí tẹ́ dá sílẹ̀ ní ọ̀dọ̀ wa yìí agbára wa ó sì ń ṣe bẹ́ẹ̀ ó sì ń gbìyànjú láti ka ni nítorí náà èmi ọba aládé mo pa á láṣẹ fún gbogbo ẹ̀yin Fúlàní darandaran àti àwọn èèyàn yín èyí tẹ́ ṣètò ẹ fi àárín ìlú sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ọba wo ló sọ eléyìí ọba kan tí ó jẹ́ ọba ìlú Èpèrè Kingdom ní Ẹ̀sàkò ní ìjọba ìbílẹ̀ Ẹ̀sàkò Central Local Government ní ìpínlẹ̀ Ẹdó ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Kaloba òun ni ó ti sọ di mímọ̀ fún gbogbo àwọn Fúlàní ó ti fún wọn ní ìgbédéke o wípé gbogbo ẹ̀yin Fúlàní darandaran àti ẹ̀yin àtàwọn mọ̀lẹ́bí wọn pátápátá ni kí wọ́n fi agbègbè kí wọ́n fi àárín ìlú sílẹ̀ wọ́n ní àṣẹ yìí ní ọba yìí pa níbi ìpàdé kan èyí tí ó wáyé ní ààfin rẹ̀ pẹ̀lú àwọn olórí ti àwọn Fúlàní darandaran tó fi mọ́ àwọn alẹ́nulọ́rọ̀ níbi ìpàdé náà ni ọba yìí ti yọ̀nàná ìdí tó ṣe gbérúfẹ́ ìgbésẹ̀ yìí ó ní ẹ wò ó ìwà ìjínigbé ìpànìyàn bíba èrè oko jẹ́ àti àwọn ìwà ọ̀daràn mìíràn tí àwọn ará bí yìí tí wọ́n lọ́wọ́ sí láàrin ìlú ló kù díẹ̀ káàtó torí náà àṣẹ mi rèé o àṣẹ lọba ń pa ọba kọjá ẹni tí ń dábàá gbogbo ẹ̀yin Fúlàní àti mọ̀lẹ́bí wọn ẹ kúrò láàrin ìlú torí tí àwọn ọ̀dọ́ bá bínú tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù sí yín èmi ò ní dá sí yín o ṣùgbọ́n kó tó di ìgbà náà èmi ni mo jẹ́ ọba lásìkò yìí mo pa láṣẹ fún gbogbo ẹ̀yin Fúlàní àti àwọn mọ̀lẹ́bí wọn lọ́mọdé lọ́kùnrin lóbìnrin ó yẹ kó gbogbo ẹrù yín o kẹ́ fi àárín ìlú wa sílẹ̀ bíbẹ̀kọ́ ohun tó fi yín bá rí kẹfì ara mọ́ ọba yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹ wò ó ìhun táwọn aráabí yìí ṣe bí wọ́n ṣe ń ba èrè oko jẹ́ pẹ̀lú màálù tí wọ́n kò fẹ́ jẹ́ kí àwọn àgbẹ̀ lọ sóko mọ́ nítorí wọ́n ń bẹ̀rù ìkọlù eléyìí lòun ó rọ̀pọ̀ lóríṣiríṣi àti àwọn ìwà láabi mìíràn tí àwọn Fúlàní yìí ń wò ni òun fi gbà láṣẹ fún àwọn aráabí yìí wípé ẹ fi ìlú wa sílẹ̀ Fúlàní àti àwọn mọ̀lẹ́bí wọn ni wọ́n ti fún láṣẹ ni wọ́n ti sọ di mímọ̀ fún wọn wípé kí wọ́n fi àárín ìlú sílẹ̀ ní ìpínlẹ̀ kan ní ìlú Ẹdó lórílẹ̀‐èdè Nàìjíríà ó yá o ẹ jẹ́ kí n máa ṣe bí ẹni lọ fún ti àárọ̀ òní ẹ jẹ́ n sáré sọ di mímọ̀ fún yín wípé a mà ní ṣe fàájì ṣe nípa ti eléyìí tí ó ṣẹlẹ̀ wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n tó bí mẹ́wàá ni wọ́n lọ ká wọ́n níbi ìgbafẹ́ kan ibi ìgbafẹ́ tí wọ́n ti ń jayé orí wọn ni wọ́n sì yìnbọn pa wọ́n ní ibẹ̀ wọ́n ní ó kéré tán èèyàn mẹ́wàá ni wọ́n ti yìnbọn pa nígbà tí wọ́n ṣe ìkọlù sí wọn níbi ilé ìgbafẹ́ tó gbajúgbajà ní ọ̀kadà ọ́fíìsì ní Àpèyí ní ìlú Makurdi tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Benue wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn gbàgbọ́ wípé àwọn tó wá ṣiṣẹ́ láàbì yìí ni wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn nígbà tí wọ́n gúnlẹ̀ sí àgbègbè náà nìkan bíi aago 8 ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá yìnbọn kùlàkùlà fún àwọn aráabí yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ wọ́n yìnbọn fún wọn ní o títí ẹ̀mí fi bọ́ lára wọn àwọn 10 ni wọ́n ti sọ di mímọ̀ pé àkọsílẹ̀ ti wà fún wọn báyìí wípé wọ́n ti gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí ìkọlù tí àwọn
arábí yìí ṣe fún wọn ní ibi tí wọ́n ti ń gbafẹ́ tí wọ́n ti ń jayé orí wọn ní ìpínlẹ̀ Makurdi ní ìpínlẹ̀ Benue ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ kí n máa fi ìyẹn ṣe lọ kí tó máa lọ. Ọba Ọ̀wọ̀ Adé wọ́n sọ ọ̀rọ̀ kan èyí tí ó lágbára púpọ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wọ̀ Adé ló ti ṣe ìlérí wípé òun yóò fi gbogbo ohun tí òun ní láti fi bu omi rin ìlànà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ọba Ọ̀wọ̀ Adé ẹni tó sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday lásìkò tó gba àlejò ìgbìmọ̀ ẹgbẹ́ kan tí wọ́n gbé ní Ọmọ Yorùbá Àtàtà Socio-Cultural Initiative Ọ̀yásí ní ààfin rẹ̀ ní ìlú Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ ẹni tí ó sọ di mímọ̀ pé ẹ wò ó ẹ jẹ́ ká ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ ká ṣe kí ìbùkún rẹpẹtẹ kó lè máa jẹ́ tiwa nípa ti àṣà àti ìlànà ìṣe ní ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ jẹ́ ká fi hàn gbogbo àgbáláyé wípé a ní ohun tí ó rẹwà ní ilẹ̀ káàárọ̀ òjíire. Ọba Ọ̀wọ̀ Adé fi èròǹgbà rẹ̀ hàn wípé òun ti ṣe tọ́run láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ yìí tó bá ti níṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdàgbàsókè àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá. Alága ẹgbẹ́ Ọ̀yásí Ọ̀gbẹ́ni Ọláwálé Àjàó ni ó ti sọ dìmọ̀ pé ẹ wò ó pàtàkì ìpàdé wa ta fi wá lónìí sọ́dọ̀ Aláàfin òun ni láti jọ ń fi ọ̀rọ̀ jomitoro nípa ọ̀nà tí a lè fi ṣe ìgbélárugẹ fún àṣà ilẹ̀ wa ní ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀rọ̀ tí Aláàfin Ọ̀yọ́ sọ òun lẹ ti gbọ́ yẹn wípé òun yóò fi gbogbo ohun tí òun ní láti ṣe ìgbélárugẹ fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní. Èwo lẹ́fẹ́ bá wa dá sí nínú àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ ti gbọ́ bí Aláàfin Ọ̀yọ́ ṣe sọ, ẹ tẹ̀ ti gbọ́ bí wọ́n ṣe yànnàná ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ gbọ́ bí ẹni tí ń ṣe ọba aládé kan ṣe bẹ́ẹ̀ wá kí ìkìlọ̀ ṣe lé àwọn Fúlàní àti mọ̀lẹ́bí wọn pé ẹ kúrò láàrin ìlú wa èyí tẹ́ ṣe ó tó dé ẹ máa lọ. Àwọn àti mọ̀lẹ́bí wọn lọ ti ní kí wọ́n fi àárín ìlú sílẹ̀ lásìkò yìí. Ẹ ti gbọ́ kéèmí tó gbọ́ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Àtàwọn ìròyìn yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan ni àti mú wá sí etí ìgbọ̀nyín. Ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú àwọn afurasí tí wọ́n mú ní ìpínlẹ̀ Ògùn kẹlẹ̀ rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ má gbàgbé wípé wọ́n ní kí wọ́n lọ túmọ̀ orin orílẹ̀-èdè Nàìjíríà national anthem sí èdè abínibí wa kó lè máa dùn láti kọ lórin. Ẹ wò kẹlẹ̀ rí sí eléyìí irúfẹ́ ìgbésẹ̀ wò lélẹ́yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ọdún ní mi kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ní tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe gbogbo ìgbà. Àwa làwọn máa ṣe nǹkan mi ṣe wá o. Ire o, ilé kàràtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí. BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.